ẹ̀yin ọmọ Yorùbá, Adémọ́lá Lukman ń kí yín lédè ìbílẹ̀ o. béèyàn bá gun ẹṣin nínú Adémọ́lá Lukman, ọ̀jáfáfá agbábọ́ọ̀lù tí ìràwọ̀ rẹ̀ ń tàn yò lágbo eré ìdárayá lásìkò yìí, ó dájú pé tọ̀hún kò ní kọsẹ̀ nítorí inú ìdùnnú àti ayọ̀ gidi ni ọ̀dọ́mọkùnrin náà wà pẹ̀lú bí wọ́n. ó ní ẹ káalẹ́ Nàìjíríà, mò ń kí gbogbo yín, ẹ ṣé, mo dúpẹ́. Ẹ káalẹ́ Nàìjíríà, mo ń kí gbogbo yín, ẹ ṣé, mo dúpẹ́. bí Lukman ṣe ń pe ọ̀rọ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan yìí, níṣe ni gbọ̀ngàn náà parọ́rọ́ minimini. nígbà tó sì parí ọ̀rọ̀ ìdúpẹ́ ṣókí rẹ̀ ọ̀hún, wọ́n fi àtẹ́wọ́ yẹ́ ẹ sí. àmọ́ bó ṣe ń pe èdè Yorùbá rẹ̀ pààyàn lẹ́rìn-ín, níṣe ló dàbí ìgbà táwọn ọmọ òyìnbó bá bẹ̀rẹ̀ sí kọ́ èdè tuntun. èyí kò jọni lójú o, nítorí Lukman Adémọ́lá fúnra rẹ̀ ti fìgbà kan sọ pé òun ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí wọ́n ṣe ń sọ èdè Yorùbá ni. ó ní òun ti gba tíṣà tó ń kọ́ òun lédè ilé díẹ̀díẹ̀, kò kúkú sẹ́ni tó dàgbà ju ẹ̀kọ́ lọ. ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ agbábọ́ọ̀lù ti fi ìdùnnú wọn hàn sí bí ó ṣe sapá láti sọ èdè Yorùbá yìí tí kò sì tijú èdè abínibí rẹ̀ láàrin àwọn aláwọ̀ funfun àtàwọn elédè míì. wọ́n ní níṣe lọmọkùnrin náà fi hàn pé òun mọyì orílẹ̀-èdè abínibí òun àti ilẹ̀ Yorùbá táwọn òbí òun ti jáde wá. ó sì tún fi hàn pé èdè abínibí ṣe pàtàkì torí tẹnitẹni tàkísà ní tààtàn bí Yorùbá ṣe máa ń sọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance. Make sure you follow us on our social media handles as stated on the screen below for more updates from us. Bye.